Mo kí gbogbo èèyàn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Èmi a máa sọ pé erin kọjá gbígbé, àjànàkú kọjá rúrù, àjànàkú kọjá mórí nǹkan fìrí, bàbá rìnrìn ẹ jẹ́ ká sọ pa rìnrìn. Kì í ṣe pé tílé bá dá ọkùnrin Dr. Lékan Sàlámì, ẹni tó bá sọ mí nù èèyàn ló sọnù, ẹni tó bá rí mi he èèyàn gidi lórí yẹ. Àwọn ìbéèrè kan wà tó máa ń tawọ́ tasẹ̀ nínú gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tó bá ń gbọ́ tán sọ̀rọ̀ ògùn ìbílẹ̀ lórí social media. Àwọn ìbéèrè bíi pé ìjà àwọn ògùn tó ń sọ lórí social media yìí ìjọ ń ṣiṣẹ́. Ìjẹ́ àwọn ògbọ́ngbọ́n débi kan máa fi jẹun ni ètàn fi ń sọ lórí social media. Kí ló dé tán fi ń sọ? Bọ́n ṣe ń sọ fún àwọn èèyàn, kí ni èrè tiwọn? So àwọn ìbéèrè yìí ó máa ń tawọ́ tasẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Ìdáhùn sí àwọn ìbéèrè yìí ni pé ọ̀pọ̀lọpọ̀ ògùn orí social media ló máa ń ṣiṣẹ́. Àti ètè mi sọ àti tẹ́lòmíì náà sọ, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ló máa ń ṣiṣẹ́. Ẹ rí pé tó bá fẹ́ ṣe àbòsí, á lè tóun nìkan sọ ló ń ṣiṣẹ́. Ṣùgbọ́n nínú ìrírí tèmi láti 2016 tí mo ti máa ń sọ̀rọ̀ ògùn ìbílẹ̀ lórí social media, mo rí pé èyí táwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń sọ náà ògùn gidi ni. Ṣùgbọ́n ó wá kù sọ́wọ́ èèyàn tó ń sọ. Ẹni tó ń sọ ìjọ mọ̀ nípa ẹ̀. Ẹni tó ń sọ ìjọ lóòótọ́. Ìjẹ́ ẹni tó ń sọ ìjéèyàn gidi ni, kì í ṣe ẹranko bí èèyàn. Ohun tí mò ń gbìyànjú láti sọ fún wa ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń sọ̀rọ̀ ògùn ìbílẹ̀ lórí social media, àwọn ògùn tó ń sọ yẹn ògùn gidi ni lóòótọ́. So ẹ má jẹ́ ká máa wò pé tó bá jẹ́ ògùn gidi ni kí ló dé tán fi ń kọ́yàn. Ìdí tán fi ń kọ́yàn ó pọ̀ oríṣiríṣi. Kálukú ló ní ìdí tó fi ń kọ́yàn. Àwọn kan wà ibi tán ti ń kọ́ ẹ náà tí máa mú ẹ tán máa lù ẹ ní 419. Nítorí pé àwa fúnra wa náà a máa ń like ká máa patronize wọn. A rí pé tẹ́nìkan bá ṣe content kan, ẹ rí pọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa kọ sábẹ́ I need your phone number. Where are you? Where is your location? So irú àwọn tó ń béèrè kíní yẹn, àwọn náà máa ń padà kó sọ́wọ́ ní 419. In tó ń sọ nínú content yẹn ẹlòmíì gan ò gbọ́ dáadáa tí ẹni pé ẹni yìí sọ̀rọ̀ ògùn ìbílẹ̀ ni kí n tiẹ̀ máa address ẹ̀ kí n wá lọ. Tó bá wá lọ tán bá lọ fi ẹ́ ṣògùn owó fúnra ẹ̀ ló wà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ògùn tó ń fi sílẹ̀ ó da, ṣùgbọ́n ìjẹ́ ẹni tó fi sílẹ̀, ìjẹ́ abẹ́rẹ́ rẹ̀, ìjẹ́ olókùn ń dì. Ọ̀pọ̀lọpọ̀ abẹ́rẹ́ ni olókùn ń dì tó ṣe pé tó bá ti sọnù kò sí bẹ́ẹ̀ ṣe lè rí. Àwọn kan wà ọṣẹ ló fẹ́ tà, ọṣẹ yẹn ó lè má ṣiṣẹ́, ṣùgbọ́n ògùn tẹ́gbọ́ tó ń sọ nípa ẹ̀ ògùn tó máa ṣiṣẹ́ ni. Nítorí pé ó ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń gbọ́ ọ̀rọ̀ òun. Nínú àwọn tó sì ń gbọ́ ọ̀rọ̀ òun, ó mọ̀ pé àwọn onímọ̀ wọn wà níbẹ̀. So á sọ ohun tó da, á wá padà gbé ọṣẹ èyí tí ò ní ṣiṣẹ́ kankan, á gbé fún àwọn èèyàn. Ẹlòmíì tí ẹ wà tẹ́ pé àtọ̀ṣẹ́ o àti tẹ́ bá ti ẹ̀ sanwó ẹ̀ ní rí nǹkan kan gbà, ó lè padà block yín. So oríṣiríṣi èèyàn ló ń ṣe àwọn videos yẹn. Ẹ má yẹ ká máa wò pé tó bá ń ṣiṣẹ́ ṣán máa sọ síta, kò rí bẹ́ẹ̀. Okay, ìgbà tí ó bá ṣiṣẹ́ tó ń sọ kí wá ní gain tiẹ̀. Ṣùgbọ́n tó bá ń sọ tó dẹ̀ ń ṣiṣẹ́, òun lẹ́ni yẹn máa wò pé tó bá di jọ́kan àwọn èèyàn á fi ẹ̀mí ìmoore hàn. Bẹ́ẹ̀ dẹ̀ ni content lásán lẹ́lòmíì ṣe. Àwọn nǹkan tó ń sọ ó ṣeéṣe kó má ṣiṣẹ́, ó ṣeéṣe kó má ṣiṣẹ́ kó ṣiṣẹ́. Òun á máa fi àfikún sí, á máa yọ àyọkún kúrò. So nítorí pé ó kàn ṣáà fẹ́ káwọn èèyàn gbọ́. Táwọn èèyàn bá ti gbọ́ tán wò, àwọn náà máa ń pariwo ẹ share kó lọ far. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló máa ń sọ bẹ́ẹ̀. Ibi tẹ́ tí ń share kó lọ far, òun YouTube á máa sanwó fún òun látàrí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó ń wo àwọn fídíò yẹn. So wọ́n ń sọ lórí social media kò túmọ̀ sí pé kò ṣiṣẹ́. Àti 2016 lèmi náà ti ń sọ. Oríṣiríṣi nǹkan ni Ọlọ́run sì ti tọwọ́ Dr. Lékan Sàlámì lọ́lọ́run ti ṣe tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó wà lórí Facebook tán lè jẹ́rìí sí. Pàápàá jùlọ nínú gúrùpù ìlànà ìṣègùn ìbílẹ̀ lórí Facebook. A ti rí ọmọ ẹgbẹ́ wa tó post mọ́tò pé iṣẹ́ tẹ́ sọ yẹn àwọn ni mò ń ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí mo fi ra mọ́tò yìí. Kódà kì í ṣe èèyàn ẹyọ kan, kì í ṣe èèyàn méjì. Bàbá wa kan wọ́n ti post mọ́tò látàkúrẹ́ rí. Ìyá wa kan náà wọ́n post mọ́tò látàkúrẹ́.
bàbá wa kan àtàgègè lẹ́kọ̀ọ́ làwọn ti post mọ́tò, ẹlòmíì ò tiẹ̀ post mọ́tò, ẹnu lásán ló fi sọ wípé mọ́tò yẹn wà nílé. àti réyàn tó post ilé wípé iṣẹ́ báyìí báyìí tẹ́ sọ wípé ẹni tó bá ṣe máa kọ́lé, òun náà ni mo fi kọ́lé yìí. àti rí èèyàn tó post irú ẹ̀ láti Àjà, àti rí ẹni tó post irú ẹ̀ láti Ìlọrin. so ìjẹ́rìísí pọ̀ rẹpẹtẹ. ẹ má jẹ́ ká máa fojú wo pé tó bá ń ṣiṣẹ́ wọn ò ní sọ. ní tí mo fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ mi nìyẹn. àwọn nǹkan táwọn èèyàn ń sọ ó ń ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà, ṣùgbọ́n ẹni tó bá yẹ pé kò ṣeé trace, ẹ má bàa dòwò pọ̀. ọkùnrin kan wà tó yẹ pé ẹni tó bá wà nínú àwọn gúrùpù orí Facebook á ti gbọ́ orúkọ náà, kinní kan òrìṣà lórúkọ tó ń pera ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ìgbà làwọn èèyàn ti post orúkọ ẹ̀ wípé ó lù àwọn ní 419. àwọn èèyàn kú mọ fọ́tò ẹ̀ débi pé wọ́n á mọ fọ́tò ẹ̀. ṣe rí àwọn orúkọ bí orúkọ òrìṣà yẹn, ọ̀pọ̀lọpọ̀ ní jìbìtì ló máa ń jẹ́ bẹ́ẹ̀. òkè tó bá tiẹ̀ jẹ́ orúkọ òrìṣà ni o lò sórí profile ẹ̀, kí lorúkọ tiẹ̀ gangan? kò ṣáà ń ṣe òrìṣà náà sọ ẹ́. orúkọ ewé lẹlòmíì ń jẹ́, orúkọ egbò lẹlòmíì ń jẹ́. ọ̀pọ̀lọpọ̀ ni ò lè ṣe fídíò bá ṣe ṣe yìí nítorí pé ó ń gbé ojú pamọ́, kò fẹ́ kán rójú òun. so ẹ má yẹ ká máa kó sọ́wọ́ àwọn gbọ́mọgbọ́mọ, ẹ má yẹ ká máa kó sí ọwọ́ àwọn èèyàn burúkú. èèyàn tó bá ní o sẹ́ndì owó sóhun torí pé ó fẹ́ bá ẹ ṣe nǹkan, kọ́kọ́ ronú dáadáa. orúkọ tó fún ẹ ìjó papọ̀ mọ́ orúkọ tó ń lò lórí social media, tí ò bá ti papọ̀, Ọlọ́run ti fi hàn ẹ́ pé oníjìbìtì ni. tó bá sọ pé ewé ńlá lòun ń jẹ́, wọn lè bímọ kan sọ léwé ńlá o. orúkọ yín gangan tó wà ní national ID card yín, ẹ sọ fún mi. ọ̀pọ̀lọpọ̀ èèyàn orúkọ tó ń lò ní bank, òun náà ló wà lórí NIN wọn, òun náà ni ó wà lórí international passport fẹ́ni tó bá ní. orúkọ yẹn ni kẹ́ béèrè. èèyàn gbọ́dọ̀ pé rẹ̀ lọ́mọ òrìṣà kí wọ́n náà dẹ̀ gbàgbọ́. tó bá tiẹ̀ fẹ́ report ẹ̀ station, báwo lè máa sọ ọmọ òrìṣà gbowó lọ́mí, John iléyàn dànù. so àwa gangan fúnra wa, ẹ jẹ́ ká mọ̀ tá à ń ṣe. iṣẹ́ tí mo fẹ́ kọ́ wa lénìí nínú gbogbo àlàyé tí mò ń ṣe yìí, òun náà ni iṣẹ́ alẹ́ àtọ̀sí, kí nǹkan ọmọkùnrin kó máa súkì. àwọn ni àgbo yìí ń ṣiṣẹ́ fún. tẹ́ bá ti fẹ́ ṣe àgbo náà, ẹ jẹ́ ká wá ike kan. tó bá yẹ pé olómi la fẹ́ ṣe, ẹ jẹ́ ká fúrà pẹlẹbẹ, ẹ jẹ́ ká kó sí inú ike yẹn. a wá mú èso abèrè, a kó sí. a mú egbò akọgùn, a kó sí. a wá lọ ra egbò paràn méjèèjì. egbò paràn méjèèjì, tá bá lè sọ fún eléwé ọmọ, wọ́n á ti kó fún wa. egbò paràn méjèèjì, a kó náà sí. a wá ilé eléwé ọmọ, a sọ pé a fẹ́ ra egbò ìpẹ̀ta. egbò ìpẹ̀ta yẹn náà a kó sí. tá bá ti kó àwọn kinní yìí sí tán, ẹ jẹ́ ká wá bu omi sí. lẹ́yìn ọjọ́ kẹta, ká máa mú díẹ̀díẹ̀. àwọn nǹkan tó ń ṣe nìyẹn. ó ṣiṣẹ́ àtọ̀sí, ó ń ṣiṣẹ́ jẹ̀díjẹ̀dí. bákan náà tí nǹkan ọmọkùnrin bá ń súkì, téèyàn bá ti mú díẹ̀díẹ̀, bó bá ṣe ń pa àtọ̀sí tó fa kí nǹkan ọmọkùnrin máa súkì, so nǹkan ọmọkùnrin yẹn á máa jáde díẹ̀díẹ̀. tẹ́ bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn oògùn big gbola tó ń polówó lórí social media, ẹ rí i pé irọ́ ni. especially tó bá tẹ̀ jẹ́ pé obìnrin ló post ẹ̀, ló ń polówó ẹ̀, ó máa ń mú àwọn ọkùnrin gan. wọ́n máa ló ń sọ̀rọ̀ from experience, lẹ́yìn tó yẹ pé òun kàn rí níbì kan lòun náà sọ ló fi ṣe content. ọ̀pọ̀lọpọ̀ ló ti kó sí ọwọ́ 419 látàrí irú nǹkan báyìí. tó bá yẹ pé àgbo ọlọ́tí lẹ fẹ́ ṣe àgbo yìí, tẹ́ bá ti mú ike Ragolis àbí èyíkéyìí tẹ́ fẹ́ lò, abèrè ní ká kó sí abẹ́. ẹ ká bó èpo lára abèrè yẹn, ká kó sí. tá bá ti kó sínú ike yẹn, ẹ ká mú akọgùn ká fi sí. ká tó gẹ́gẹ́ bí mo ṣe sọ yẹn, ṣùgbọ́n kó má sí ká fúrà pẹ̀lẹ́ ńbẹ́. àlùbọ́sà eléwé á wà ńbẹ̀, egbò akọgùn á wà ńbẹ̀, egbò paràn méjèèjì á wà ńbẹ̀. bákan náà egbò pẹ̀ta á wà ńbẹ̀. àwa dọ̀tí sí. lẹ́yìn ọjọ́ kẹta, ẹ jẹ́ ká máa mú díẹ̀díẹ̀. àwa náà rí i pé ẹni tí ò lè ṣe dáadáa tẹ́lẹ̀ lọ́dọ̀ ìyàwó ẹ̀ á bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa. ẹni tí nǹkan ọmọkùnrin ẹ̀ tó ń sákọ́lé tẹ́lẹ̀, àrípá máa jáde díẹ̀díẹ̀. kì í ṣe iṣẹ́ ọjọ́ kan o, díẹ̀díẹ̀. gbà tó bá ti jẹ́ pé àsúkì tí àtọ̀sí fà ló kọ́ sí eléyìí, kì í ṣe pé bọ́lọ̀ ń ṣe dá permanent.
so ìyàtọ̀ a máa bá nǹkan ọmọkùnrin yẹn díẹ̀díẹ̀. Ẹ má gbàgbé pé ìdí tèmi fi ń ṣe àwọn fídíò sí òun náà ní láti polówó ẹgbẹ́ kan, Association of Africa Tradition and Culture. A máa ń kọ́ra wa ní àṣírí nínú ẹgbẹ́ náà. Èèyàn tó wà nínú ẹgbẹ́ náà ó lọ bí 200. Ìwọ tó mọ̀ kankan tẹ́lẹ̀ táwa 200 tá bá kọ́ ẹni táwa mọ̀ sórí pé ìwọ náà ti dẹni tó mọ̀ nǹkan púpọ̀. 5,000 ní láti register àti ID card láti darapọ̀ mọ́ wa. Ẹgbẹ́ tí CAC tó approve ní ẹgbẹ́ tá à ń sọ, ó lọ́rọ̀ ID card nínú, ó ní registration nínú. Kò wá sílùú kankan tẹ́wà tẹ́lẹ̀ darapọ̀. Láti darapọ̀ mọ́ wa ẹ kàn sí mi lórí WhatsApp number mi 08028565188. WhatsApp number ni o, á dára fún wa.